àwọn òṣìṣẹ́ Dangote takú. èèyàn ò tí ì lè sọ pàtó bóyá ẹgbẹ́ àwọn àgbààgbà iléeṣẹ́ elépo nàìjíríà tí wọ́n ń pè ní PENGASAN ló kó bá àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìfọpo Dangote ni o àbí àwọn òṣìṣẹ́ náà ni wọ́n kó bá ara wọn. ohun tó dájú ṣáá ni pé ẹnìkan ti kó bá ẹnìkan. ṣé alákòóbá kì í kó bági èèyàn náà ni yóò kó bá. àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìfọpo náà takú báyìí. wọ́n ń fẹ́ yẹ àdéhùn tí àwọn Dangote bá ẹgbẹ́ ilépo PENGASAN náà ṣe. àdéhùn náà ni pé Dangote ní àwọn kò ní lé àwọn òṣìṣẹ́ náà lọ mọ́ àmọ́ àwọn yóò gbé wọn lọ sí àwọn iléeṣẹ́ míì tó jẹ́ ti Dangote. ṣùgbọ́n wọn kò lè ṣiṣẹ́ nílé ìfọpo mọ́ nítorí wọ́n ti hùwà ìgbẹ̀yìn bẹbọjẹ́. wọ́n ń fẹ́ ba iléeṣẹ́ náà jẹ́ torí wọ́n dá ẹgbẹ́ orí ayélujára kan sílẹ̀ lórí WhatsApp pẹ̀lú àwọn PENGASAN níbi tí wọ́n ti ní ẹgbẹ́ yìí ní kí wọ́n máa fún àwọn ní ohun tó bá ń lọ nílé ìfọpo náà lójoojúmọ́ kí àwọn sì máa mọ gbogbo ohun tí wọ́n bá ń ṣe níbẹ̀. ilé ìfọpo náà ní ìwà tó lè ṣàkóbá ńlá fáwọn nìyẹn torí nígbà tó bá jẹ́ gbogbo ohun táwọn ń ṣe nílé lára àtámọ̀ wọn yóò ba iléeṣẹ́ náà jẹ́ gbẹ̀yìn ni. ó dàbí pé àáyá ń tójú ọmọ ẹ̀ ṣe ló bá tọwọ́ bọ̀ ọ́ lọ́rọ̀ náà já sí o. ó ṣeé ṣe kó jẹ́ àwọn PENGASAN fẹ́ máa mọ̀ bóyá ìyà kan ń jẹ àwọn òṣìṣẹ́ Dangote ni kí àwọn lè tètè wọ́ ṣòkòtò ìjà. àmọ́ àwọn Dangote kò rí bẹ́ẹ̀. àwọn yẹn rí bíi pé àwọn òṣìṣẹ́ náà fẹ́ kọ̀dí síta kí wọ́n máa tọ̀ sínú ilé pé bí ikú ilé kò sí pani tòde kò lè pani. ìyẹn ni wọ́n ṣe ní àwọn òṣìṣẹ́ náà kò lè ṣiṣẹ́ ní ilé ìfọpo mọ́ àwọn yóò gbé wọn lọ sí ibòmíì bóyá iléeṣẹ́ ṣúgà bóyá iléeṣẹ́ símẹ́ǹtì bóyá iléeṣẹ́ iyọ̀ tàbí ti fataláísà. láti ìgbà tí wọ́n ti ṣe àdéhùn náà tí wọ́n sì ti gbé e jáde láwọn òṣìṣẹ́ náà ti ń kùn hùrùnhùrùn nítorí àtijù wọn ni wọ́n bá lọ àìtó ni wọ́n bá padà lọ̀rọ̀ náà já sí. ohun tí wọn kò rò pé yóò ṣẹlẹ̀ ló padà wá ṣẹlẹ̀ sí wọn. àwọn ti rò pé PENGASAN yóò jagun náà ní àjàṣẹ́gun ni tí wọn yóò sì lè máa pàṣẹ tó bá wù wọ́n fáwọn iléeṣẹ́ Dangote. àmọ́ nígbà tí ojú ogun le tí ogun fẹ́ gbé àwọn aṣáájú PENGASAN gan mì tí wọ́n rọ́rí padà sẹ́yìn àwọn òṣìṣẹ́ wọ̀nyí ló kù tó farako. ni wọ́n bá dákẹ́ jẹ́. ṣùgbọ́n nígbà tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima sọ̀rọ̀ jáde lẹ́nu tí àwọn PENGASAN tún fún un lésì líle tí ìjà náà tún rú tú. ó dàbí pé àwọn òṣìṣẹ́ Dangote yìí tún gba agbára tuntun. wọ́n sì bẹ̀rẹ̀ sí í rápálá dìde níbi tí kinní náà ti wó wọn mọ́lẹ̀ sí tẹ́lẹ̀. Shettima ló bú PENGASAN kò sì bú wọn léèbú ara náà o ó kàn sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn ni. ṣé ẹ sì mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ á máa korò bí ẹ̀gún ní rí fẹ́ni tó bá ṣe àìdáa. Shettima ní owó ribiribi ni wọ́n fi kọ́ ilé ìfọpo Dangote bẹ́ẹ̀ ni kì í ṣe Dangote nìkan ló lówó náà. àgbáríjọ àwọn oníṣòwò àgbáyé àwọn báńkì àti àwọn iléeṣẹ́ ńláńlá míì ni wọ́n ṣa owó náà jọ láti fi kọ́ ọ. pé ohun tí yóò wá burú ni pé kí gbogbo Nàìjíríà lajú sílẹ̀ kí àwọn ẹgbẹ́ kan ní àwọn PENGASAN kí wọ́n láwọn kò ní jẹ́ kí iléeṣẹ́ náà ṣiṣẹ́. ó ní bí èèyàn bá wo owó rẹpẹtẹ tí kinní náà gbà lọ èèyàn yóò mọ̀ pé ọ̀tá ajé nìkan ló lè dí wọn lọ́wọ́ pé kí wọ́n má ṣiṣẹ́ pàápàá nígbà tó jẹ́ ohun tó lè gbé orílẹ̀-èdè wa gan-an ni. lọ́rọ̀ kan Shettima ní ọ̀tá ajé làwọn PENGASAN. ó ní tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kó dáa ni gẹ̀gẹ̀ ló yẹ kí wọ́n máa gbé irú Dangote yìí torí Dangote kì í ṣe èèyàn kan lásán odidi ibùdó àgbáyé kan lọkùnrin náà ń ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ rẹ̀. ṣé nígbà tí ọ̀rọ̀ yìí sì ń le lóòótọ́ Dangote fúnra ẹ̀ ti ní kí gbogbo èèyàn wo ọjọ́ orí òun pé òun ò ní pẹ́ pé ọmọ 70 ọdún mọ́ 70 years pé kí ló wá kù tí òun fẹ́ jẹ láyé tòun o pé ṣé aṣọ lòun fẹ́ máa wọ̀ ni àbí oúnjẹ lòun fẹ́ máa jẹ àbí obìnrin lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa fẹ́ kiri pẹ̀lú ọjọ́ orí òun. ó ní èyí yẹ kó fi hàn gbogbo èèyàn pé òun kò ṣe àwọn ohun tí òun ń ṣe yìí nítorí ara tòun torí àwọn ọmọ Nàìjíríà lòun ṣe ń ṣe nítorí àǹfààní yòówù tó bá yọ láti ibẹ̀ ọmọ Nàìjíríà yóò jẹ èyí tó ju tòun lọ. ó ní iléeṣẹ́ Dangote ló gba àwọn èèyàn tó pọ̀ síṣẹ́ jùlọ ní Nàìjíríà yìí yàtọ̀ síjọba àpapọ̀. iléeṣẹ́ náà sì ní iléeṣẹ́
tó ń sanwó orí fúnjọba jùlọ. Ó jọ pé ohun tó ká Shettima lára tóun náà fi fìbínú sọ̀rọ̀ sí àwọn Pengassan rèé lẹ́yìn tí wọ́n ti múra láti da ojú iṣẹ́ bolẹ̀ nílé ìfọpo Dangote láàrin ọjọ́ ajé Monday ọjọ́ 29 sí ọjọ́ ìṣẹ́gun túsìdéé 30 oṣù kẹsàn-án tó parí yìí tí wọ́n sì daṣẹ́ sílẹ̀ níbẹ̀. Shettima wá ní kí àwọn Pengassan má ṣe rédèrèdè báyìí mọ́ nítorí ohun tó lè fa Nàìjíríà sẹ́yìn ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn nìkan ní ẹgbẹ́ tó wà lórílẹ̀‐èdè yìí àti pé Nàìjíríà pọ̀ jù wọ́n lọ. Àwọn kọ́ ni wọ́n ní Nàìjíríà ló ní wọ́n. Bóyá ọ̀rọ̀ náà kò ní í ju àwọn Pengassan lára tó bẹ́ẹ̀ bí kì í bá ṣe pé ibi ìpàdé àwọn tó ń ṣètò ọrọ̀ ajé fún Nàìjíríà Nigerian Economic Summit tí wọ́n ṣe nílùú Àbújá lọ́jọ́ ajé ọjọ́ 6 oṣù kẹwàá yìí ní Shettima ti sọ níbi tí gbogbo àwọn oníléeṣẹ́ ńláńlá àtàwọn ọ̀mọ̀ràn tó ń ṣètò bí iléeṣẹ́ gbogbo yóò ṣe máa ṣiṣẹ́ wọn ní Nàìjíríà ti péjú pèsè sí. Ohun tó sì jẹ́ kí àwọn náà bínú nìyẹn ìyẹn àwọn Pengassan o pàápàá nígbà tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí akú warapa bá sọ ará ọ̀run ló sọ ọ́ pé ohun tí Shettima ń sọ yẹn ìjọba Nàìjíríà ló ń sọ ohun tí ìjọba Tinubu fẹ́ gan-an ni Shettima ń wí yẹn ní Pengassan bá ní kì í ṣe àwọn nìkan ní Nàìjíríà àti àwọn èèyàn inú ẹ̀ jùlọ ó ju Dangote àti Shettima pẹ̀lú ìjọba Tinubu lọ. Wọ́n ní Shettima kò lè fi yẹn halẹ̀ mọ́ àwọn rárá. Àwọn náà mọ̀ pé Nàìjíríà tóbi ó sì tóbi ju àwọn lọ àmọ́ ó ju Shettima lọ nítorí òpẹ́ títí aboyún oṣù 9 ni bó jẹ́ ọkùnrin bó jẹ́ obìnrin yóò foyún inú ẹ̀ bí kan. Lẹ́yìn ọdún 8 Shettima àti ọ̀gá ẹ̀ yóò lọ o àmọ́ ní tàwọn ọ́fíìsì ní rẹ́yìn akọ̀wé ni ẹgbẹ́ Pengassan yóò wà títí yóò sì máa jà fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ iléepo. Wọ́n ní kó má ya Shettima lẹ́nu o bírú eléyìí bá tún ṣẹlẹ̀ lọ́la àwọn yóò tún dìde ìjà bákan náà ni kò sì ní sójú àánú kan níbẹ̀ mọ́ ìjà ẹlẹ́ẹ̀kejì yóò le ju tàkọ́kọ́ lọ. Wọ́n ní kí ni Shettima ń sọ lẹ́nu tí kò dùn. Àwọn ń sọ pé ilé ìfọpo Dangote yan àwọn òṣìṣẹ́ ẹ̀ jẹ àmọ́ Shettima ń sọ pé èèyàn ńlá ni Dangote. Wọ́n ní kí làwọn fẹ́ fi pé èèyàn ńlá ni Dangote àti iléeṣẹ́ ẹ̀ ṣe pé ṣé Dangote náà tóbi ju àwọn ọmọ Nàìjíríà lọ ni. Wọ́n ní Shettima kàn ń gbè lẹ́yìn irọ́ lásán ni nígbà tí ìjì ọ̀rọ̀ náà bá sì dé àfàìmọ̀ kó má gbé òun náà lọ nítorí ìjì líle ni yóò jẹ́ o. Bó tilẹ̀ jẹ́ pé èrò rẹpẹtẹ rọ́ jáde nílùú Àbújá tí wọ́n fi ẹ̀hónú hàn tí wọ́n sọ pé kí Pengassan máa lọ tí wọ́n ní kí ìjọba tú ẹgbẹ́ náà ká pé wọn kò ṣe àǹfààní kankan fún àwọn ọmọ Nàìjíríà pé ìnira ni wọ́n mú bá wọn tí àwọn kan náà kó ara wọn jọ àwọn ọmọ yunifásitì nílẹ̀ Yorùbá tí wọ́n pera wọn jọ síbàdàn táwọn náà fẹ̀hónú hàn tí wọ́n sì ń kọrin ìbú sí Pengassan yìí. Síbẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ parapọ̀ Nigerian Labour Congress NLC ní tàwọn ẹ̀yìn Pengassan làwọn wà o ibi tí wọ́n bá ń lọ làwọn ń lọ tí wọ́n bá ní Dangote kò ṣe dáadáa náà nìyẹn bí ọ̀rọ̀ bá sì dìjà tí wọ́n bá ní kí òṣìṣẹ́ daṣẹ́ sílẹ̀ àwọn làwọn ń bá lọ. Àwọn náà ní àwọn kò lè gbà kí iléeṣẹ́ kan máa fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà tàbí àwọn tí wọ́n bá ń bá wọn ṣiṣẹ́. Bí ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ọmọ tó ń bá ní ìyá òun kò ní sùn wọ́n á jọ wà níbẹ̀ ni o òun náà kò ní fojú kan oorun pẹ́ẹ́. Wọ́n ní bí Dangote bá ń fáwọn òṣìṣẹ́ ẹ̀ ní wàhálà àwọn náà yóò fún un ní túrọ́bù gidigidi. Bóyá ni kò wá jẹ́ ọ̀rọ̀ àwọn Pengassan àti NLC yìí ló tún kí àwọn òṣìṣẹ́ Dangote kan láyà pàápàá àwọn ẹnjìníà àárín wọn tí wọ́n fi ní kí gbogbo ayé wá bá àwọn dá sí ohun tí wọ́n fẹ́ ṣe fáwọn ní Dangote kò dáa. Wọ́n ní owó àwọn ò tó nǹkan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe kí àwọn tí àwọn kò kọ́ iṣẹ́ ṣúgà tàbí iṣẹ́ iyọ̀ tàbí iṣẹ́ símẹ́ǹtì tàbí ti fataláísà máa wá lọ sí àwọn iléeṣẹ́ wọ̀nyí kí wọ́n ní wọ́n gbé àwọn lọ síbẹ̀ nítorí kíni. Àwọn yìí ń sọ pé iṣẹ́ epo bẹntiróòlù làwọn kọ́ ohun tí àwọn mọ̀ láti máa ṣe nìyẹn ìjìnìà ilé ìfọpo làwọn nígbà tí wọ́n bá wá sọ àwọn di ìjìnìà símẹ́ǹtì báwo ni kí àwọn ṣe ṣe. Ohun tí àwọn fẹ́ ni kí iléeṣẹ́ Dangote gba àwọn padà sídìí máṣíìnì epo bẹntiróòlù wọn kí àwọn máa fọ epo níbẹ̀ kí àwọn máa ṣe iṣẹ́ àwọn lọ kí àwọn sì máa ṣe iṣẹ́ tí àwọn mọ̀ kí wọ́n má ṣe fi ìyà kankan jẹ àwọn nítorí pé àwọn lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Pengassan. Wọ́n ní ìgbà tí iléeṣẹ́ náà sọ pé àwọn lè darapọ̀ mọ́ ẹgbẹ́ tó bá wu àwọn ló jẹ́ kí àwọn lọ bá àwọn Pengassan yìí o. Ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ èèyàn kì í ní kí ọmọdé má dẹ́tẹ̀ bóun fúnra ẹ̀ bá ti lè máa dá inú igbó gbé
ṣé nígbà àtijọ́ ẹnìkan kì í kọ́ ilé adẹ́tẹ̀ sí gbòòrò, inú igbó lọ̀pẹ́ ń gbé. Bí ọmọdé kan bá sì ní àfi dandan kí òun di adẹ́tẹ̀, kò sẹ́ni tí yóò bá a jà sí i bó bá ti lè máa dá inú igbó gbé. Ó dàbí pé bó ti rí fáwọn òṣìṣẹ́ náà rèé o, nítorí wọ́n tẹ̀lé Pengassan láti jọ fìyà jẹ iléeṣẹ́ tí wọ́n ń bá ṣiṣẹ́ ni. Nígbà tí ọ̀rọ̀ náà sì yanjú lẹ́gbẹ̀ẹ́ kan, àwọn gan ni wọ́n forí fa. Ohun tí àwọn èèyàn kan tiẹ̀ ń sọ ni pé ibi tó bá wu onílé iṣẹ́, ẹni tó bá fi owó ẹ̀ dá iṣẹ́ sílẹ̀, tó bá gbàyàn síṣẹ́, ibi tó bá wù ú ló lè gbé ni lọ. Àti pé kò síjà nínú ọ̀rọ̀ yìí, ẹni tí iṣẹ́ náà kò bá tẹ́ lọ́rùn lè fi iṣẹ́ oníṣẹ́ sílẹ̀ kó sì gba ibòmíì lọ. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé rárá o, ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. Ẹni tó dá ilé iṣẹ́ sílẹ̀ kò lè dá iṣẹ́ ẹ̀ ṣe. Èyí tó sì dára jù náà ni kó ṣe àwọn òṣìṣẹ́ tó bá ń bá a ṣiṣẹ́ dáadáa. Pé eku tó dá eléyìí sílẹ̀ ní jẹ́ ẹ̀dá o. Àwọn ẹgbẹ́ Pengassan ajẹju olóhùn lọ, àwọn ló dá yánpọnyánrin yìí sílẹ̀, àwọn gan ló sì yẹ kí wọ́n forí kó. Àmọ́ àgbàlagbà tó lóun kò fara kan ẹrẹ̀fọ̀, gbogbo ara ló fi yí i báyìí o. Àwọn òṣìṣẹ́ Dangote ló forí kó. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn Dangote pẹ̀lú àwọn òṣìṣẹ́ ẹnjiníà ibẹ̀ wò báyìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí.